láláì dóńnà pẹnu àti dá wa dúró ẹja dúró náà o, ẹ subscribe sórí channel yìí náà o, ẹ rí i dájú pé ẹ fìfẹ́ hàn sí Mobímpé. láti wá wo fídíò ìsíwájú ẹja subscribe sórí channel tá a wà yìí o, ẹja rí i dájú pé a like fídíò tá à ń wò lọ́wọ́ yìí ká sì sọ òṣèré tá a fẹ́ràn jù gan. ẹja sì sọ sinimá rẹ̀ tẹ́ ń gbádùn lọ́wọ́. ọmọ ẹ̀pẹ́ yìí náà nífẹ̀ẹ́ sí Mobímpé gan, ẹ jẹ́ ká mọ̀ ó ní á dúró náà o níbi tóun fẹ́ fi hàn wá tó sì jẹ́ wípé ohun tó fẹ́ fi hàn wá yìí lágbára púpọ̀ ọba tó fi yóò hàn án ta ó ní wọ́n máa ń sọ̀rọ̀ nípa wa, àwa mélòó gan ni wọ́n ń sọ̀rọ̀ nípa wa. ó nawọ́ síra rẹ̀ ó sì tún nawọ́ sí gbogbo èèyàn tí ń wò ó pé wọ́n ń sọ nípa wa. ó ní òun gan ọmọ tóun ń ṣe mọ́ o bóun ṣe wà yìí kí wá ló dé gan, kí ló ń ṣe Mobímpé. olóhùn ti wà níbi tóun gan ò ti mọ ọ̀tún yàtọ̀ sósì mọ́ o tí gbogbo ẹ̀ fẹ́ doríkodò. ọ̀dà náà ó ní á farabalẹ̀ o, ó ní á sì wo ohun tóun fẹ́ sọ àti tóun ó ṣe jáde. ọ̀dà náà kí Mobímpé fẹ́ sọ gan. ó ní òun ó sọ̀rọ̀ tẹnu òun o, kódà kò sí tí ó ṣẹlẹ̀ òun ó sọ tí ń bẹ lẹ́nu òun gangan ni o. ọ̀dà ọ̀wá sọ ó ní táwọn èèyàn ń sọ káàkiri pé lóòótọ́ ló mọ̀ rí bẹ́ẹ̀, kí wá ni wọ́n ń sọ náà. ó ní Psychopath apá kẹta yóò jáde lógúnjọ́ oṣù tá a wà yìí. Psychopath apá kẹta yóò jáde lógúnjọ́ sẹ́mi pé ńgbà tá à ń sọ fún wa ń jò ní wípé Psychopath yóò lágbára yóò sì jáde o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sọ pé irọ́ ni àwàdà ni bóyá ibi tí ó parí sínú, ṣùgbọ́n táwa bá sọ fún yín pé nǹkan ó ṣe bẹ́ẹ̀ ẹja máa gbàgbọ́, torí wípé àwọn nǹkan kọ̀ọ̀kan tá a máa mú wá fún yín tí ó sì máa yà yín lẹ́nu lórí ìkànnì yìí. a wò ní jẹ́ kẹ́ ẹ wo ohun tí ẹ ó wò díẹ̀ tẹ́ òfin ní wò yòókù mọ́, a ó jẹ́ kẹ́ ẹ rí i dájú pé ẹ wò yòókù náà o tí sì ń bá yín lára mu tẹ́ ẹ sì ń gbádùn rẹ̀. ẹ mọ́ wàá gbàgbé pé Psychopath apá kẹta tí ń bọ̀ lógúnjọ́ oṣù yìí yóò lágbára yóò sì tún kilẹ̀ o, kódà yóò ṣe ju tàkọ́kọ́ lọ o. ẹ náà mọ̀ pé àkọ́kọ́ ti Psychopath ó dàbí pé èèyàn kàn wo nǹkan kékeré ni o. nígbà tẹ́lẹ̀ kejì jáde ẹ̀rù bà gbogbo èèyàn, ẹ̀rù sì bà gbogbo ará tilé toko àti lẹ́yìn òdì, torí wípé ó lágbára púpọ̀ o. kódà nígbà wo wá tún á yá Psychopath apá kẹta tí ń bọ̀ yìí wọ́n tún já mọ̀ pé yóò tún mẹlẹ̀ yóò sì tún yagi oko jù tẹ́lẹ̀ lọ. ẹ má wá gbàgbé pé Mobímpé ṣe gudugudu méje yàyà mẹ́fà. gbogbo àtẹ bá ń ráwọn fídíò wa lórí ìtàkùn ayélujára ẹ jọ̀ọ́ ẹjá máa fìfẹ́ hàn sí bẹ́ẹ̀ bá ti ń fìfẹ́ hàn sí ẹjá máa wò wọ́n tán. tá a bá ti ń ṣe léyìí láàfin mọ̀ pé lóòótọ́ àti lódodo gangan lẹ́ ń fìfẹ́ hàn sí wa ní gbogbo tá à ń ṣe yóò sì máa wù wá lórí àtìlẹ́ṣe sí i láti tún lè ṣe dáadáa jù ti tẹ́lẹ̀ lọ. inú wa dùn tẹ́ ń tẹ̀lé wa lórí Psychopath yìí o, ìfẹ́ tẹ́ fi hàn sí wa lórí Psychopath náà a mọ rírì rẹ̀ o, torí wípé láì sẹ́yìn kò mà sáwà o. ẹ ṣé o, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.